ṣàlàáfíà lẹ wà? Ẹ kú ọjọ́ mẹ́ta. Ọlọ́run ọba wa ni wọ́n rán mi sí yín. Wọ́n ní kí ẹ ṣe àkíyèsí pàtàkì ohun tí mo fẹ́ bá yín sọ ní ọjọ́ òní. Ìkíní ni wípé wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìjọ ni wọn kì í sọ fún àwọn èèyàn tó má ṣẹ̀ṣẹ̀ wá sínú ìjọ wọn kí wọ́n ṣe àdúrà ìdáríjì ẹ̀ṣẹ̀ àti kí wọ́n sì gba Jésù Kristi sí ayé wọn. Èyí sì ṣe pàtàkì ní ọ̀dọ̀ Ọlọ́run. Ṣé ẹ mọ̀ wípé nínú ìwé mímọ́, ìwé kan wà tí à ń pe orúkọ rẹ̀ ní ìwé ìyè? Mo fẹ́ ṣe àpèjúwe kan fún yín. Ṣé ẹ mọ̀ pé nígbà tí a bá lọ sí ilé ìwé láràárọ̀, olùkọ́ wa á gbé ìwé kan jáde tí à ń pè ní rẹ́gísítà. Wọ́n á ṣí ìwé yìí, wọ́n á wá bẹ̀rẹ̀ sí í pe orúkọ àwa tá a wà ní kíláàsì. Ọlọ́run fẹ́ kí orúkọ yín wà nínú ìwé ìyè wọn nítorí wọ́n nífẹ̀ẹ́ yín lọ́pọ̀lọpọ̀. Nínú ìwé Jòhánù orí 3 ẹsẹ̀ 4, ìwé mímọ́ sọ wípé Jésù dáhùn ó sì wí fún wọn pé, lóòótọ́ lóòótọ́ ni mo wí fún ọ, bí kò ṣe pé a tún ènìyàn bí, òun kò lè rí ìjọba Ọlọ́run. Nínú ìwé Róòmù orí 10 ẹsẹ̀ 9 títí dé 10, ìwé mímọ́ tún wí pé nítorí pé bí ìwọ bá gbàgbọ́ ní ọkàn rẹ pé Olúwa ti jí dìde kúrò nínú òkú, tí o sì jẹ́wọ́ rẹ̀ fún àwọn ẹlòmíràn pé Jésù Kristi ní Olúwa rẹ, a ó gbà ọ́ là. Nítorí pé nípa ìgbàgbọ́ nínú ọkàn ni ènìyàn lè gbà ní àlàáfíà pẹ̀lú Ọlọ́run. Bẹ́ẹ̀ ni ẹnu ni a ó sì fi sọ fún àwọn ẹlòmíràn ní ti ìgbàgbọ́ wa. Nípa bẹ́ẹ̀, a sì sọ ìgbàlà wa di ohun tí ó dájú. Kì í ṣe gbogbo wàhálà tá à ń ṣe ló máa mú wa wọ ìjọba ọ̀run. Oore ọ̀fẹ́ tí Ọlọ́run fún wa nípasẹ̀ Jésù Kristi, òun ló máa gbé wa dé ìjọba ọ̀run. Nísinsìnyí, mo fẹ́ kí ẹ ṣe àdúrà yìí tẹ̀lé mi. Ẹ̀yin tẹ́ ẹ̀ tí ì ṣe àdúrà ìdáríjì ẹ̀ṣẹ̀, ó ṣe pàtàkì kí ẹ sọ wípé bàbá wa tí ń bẹ ní ọ̀run, ẹ jọ̀wọ́ ẹ dárí ẹ̀ṣẹ̀ mi jì mí. Jésù Kristi, mo fẹ́ kí ẹ wá sí inú ilé ayé mi. Láti òní lọ, mo di tiyín. Mo fẹ́ kí ẹ̀mí mímọ́ yín kí ó bẹ̀rẹ̀ sí í ṣe àkóso ayé mi, kí n lè ṣe ojúṣe mi nílé ayé. Nítorí Jésù Kristi, Olúwa wa. Àmín. Ọlọ́run ọba wa ní àwọn olùṣọ́ tí wọ́n bá rí ìwàásù yìí kí wọ́n gba àdúrà ìdáríjì ẹ̀ṣẹ̀ àti gbígba Jésù Kristi pẹ̀lú àwọn ọmọ ìjọ wọn, nítorí àwọn kan lè má rí i. Kí wọ́n sì ránṣẹ́ sí àwọn tí wọ́n wà ní ìgbèríko, nítorí àwọn tí wọn ò ní íńtánẹ́ẹ̀tì. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ẹ ṣe àdúrà yẹn. Ó wá ṣe pàtàkì kí ẹ tẹ́tí sí mi. Tẹ́ ẹ bá ní ohun tí ẹ lè fi kọ gbogbo nǹkan tí máa sọ lónìí sílẹ̀, màá gbà yín níyànjú kí ẹ kọ wọ́n sílẹ̀. Nígbà tẹ́ ẹ ti ní kí Jésù Kristi wá sí ilé ayé yín, ẹ ti dàbí ọmọ tuntun. Tá a bá ṣẹ̀ṣẹ̀ bímọ, a máa ń fún wọn ní mílìkì. Ọlọ́run fẹ́ kẹ́ ẹ máa ka ìwé mímọ́ lójoojúmọ́. Mílìkì tí wọ́n fẹ́ fún yín nìyẹn. Oúnjẹ tí ẹ gbọ́dọ̀ máa jẹ lójoojúmọ́ nínú ẹ̀mí nìyẹn. Ẹ gbọ́dọ̀ máa ka ìwé mímọ́. Èyí ṣe pàtàkì. Kí nìdí? Tẹ́ ẹ bá ń ka ìwé mímọ́, Ọlọ́run á lò ó láti fi ṣẹ́gun fún yín, láti fi ṣe àwọn iṣẹ́ nílé ayé yín. Ọlọ́run á lò ó láti ràn yín lọ́wọ́. Gbogbo nǹkan tẹ́ ẹ bá ń wá, tẹ́ ẹ bá mọ ibi tó wà nínú Bíbélì, tẹ́ ẹ bá sọ, ìyẹn á la ọ̀nà fún Ọlọ́run láti wá sọ́dọ̀ yín, láti ràn yín lọ́wọ́. Á ràn yín lọ́wọ́. Gbogbo àwọn bíi ká máa ṣẹ̀ níbí, ká máa ṣẹ̀ sọ́hùn, nǹkan tí ẹ fẹ́ nìyẹn tó máa fún yín ní agbára, tá máa ràn yín lọ́wọ́ láti lè máa sá fún ẹ̀ṣẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lẹ́yìn àdúrà ọpẹ́ láràárọ̀, tẹ́ ẹ bá ti jí, tẹ́ ẹ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ọjọ́ yẹn, ó ṣe pàtàkì kí ẹ gbé Bíbélì kí ẹ bẹ̀rẹ̀ sí í kà. Màá gbà yín níyànjú kí ẹ bẹ̀rẹ̀ pẹ̀lú ìwé Sáàmù. Ìwé Sáàmù yẹn dàbí oúnjẹ tí Ọlọ́run ti pèsè sílẹ̀. Ṣé ẹ mọ̀ bí ọ̀gẹ̀dẹ̀? Tá a bá mú ọ̀gẹ̀dẹ̀ wẹ́wẹ́ tá a bá jẹ, Ọlọ́run ti sè é rẹ́dì. A nídìí pa ṣẹ̀ṣẹ̀ ń gbé sórí iná. Bẹ́ẹ̀ ni Sáàmù rí. Ẹ kà á lọ́pọ̀. Ìwé yìí dáa lọ́pọ̀lọpọ̀. Kì í ṣe orí kan àbí méjì o. Ẹ kà bíi 5, bíi 10. Àwọn ibì kan wà ńbẹ̀ tẹ́ ẹ bá ka, ẹ̀mí Ọlọ́run á dẹ̀ wá sọ́dọ̀ yín. Kò ní sí pé ẹ ṣẹ̀ṣẹ̀ ń kọrin pé kí ẹ̀mí wá. Ẹ̀mí á kàn wá tẹ́ ẹ bá mọ ibi tó yẹ kẹ́ ẹ kà nú ẹ̀.
Tẹ́ ẹ bá ti ka sáàmù yìí tán, ẹ wá mú ìwé mìíràn nínú májẹ̀mú láíláí àbí májẹ̀mú tuntun. Ẹ kà á. Èyí lẹ fẹ́ fi mọ ìjìnlẹ̀ inú ìwé mímọ́. Èyí lẹ máa ní pé kí ẹ̀mí Ọlọ́run wá kọ́ yín. Ṣùgbọ́n kẹ́ ẹ tó bẹ̀rẹ̀ sí kà á, mo fẹ́ kí ẹ ka váàsì yìí. Ó wà nínú Lúùkù orí 24. Ó sì wí pé ó ṣí wọn ní iyè kí ìwé mímọ́ lè yé wọn. Ó ṣí wọn ní iyè kí ìwé mímọ́ lè yé wọn. Tẹ́ ẹ bá ti sọ váàsì yìí, ẹ̀mí Ọlọ́run á kọ́ yín. Bẹ́ ẹ ṣe ń kà á, ẹ̀mí Ọlọ́run á máa ṣí yín lójú ẹ̀mí. Wọ́n á fi àwọn váàsì kan hàn yín tó máa ràn yín lọ́wọ́ fún ọjọ́ yẹn. Ó ṣe pàtàkì kẹ́ ẹ kọ wọ́n sílẹ̀. Màá gbà yín níyànjú kẹ́ ẹ ní àwọn káàdì kéékèèké. Tí ẹ̀mí Ọlọ́run bá ti ń fi àwọn váàsì kọ̀ọ̀kan hàn yín, ẹ máa kọ sọ́tọ̀ àbí kẹ́ ẹ máa máàkì rẹ̀ nínú Bíbélì yín. Ohun tó máa ràn yín lọ́wọ́ bí ọjọ́ yẹn ṣe ń lọ nìyẹn. Agbára yín nìyẹn. Tẹ́ ẹ bá débì kan tí ẹ rí i pé ẹ ní agbára láti má ṣe ohun yẹn, ẹ mú váàsì yẹn jáde, ẹ kà á. Ọlọ́run á tún fi ràn yín lọ́wọ́. Tẹ́ ẹ bá ti kàwé yín tán, ẹ ronú nípa rẹ̀, ẹ jíròrò lórí ẹ̀, ẹ béèrè ìbéèrè lọ́wọ́ ẹ̀mí. Ọlọ́run máa ń fẹ́ nǹkan bẹ́ẹ̀. Ṣé ẹ mọ̀ pé nígbà tẹ́ ní kí Jésù wá sílé ayé yín, ẹ ti di ọ̀rẹ́ Ọlọ́run. Wọ́n fẹ́ máa bá yín ṣe bí àwọn alábàágbé yín. Ẹ mọ̀ pé Ọlọ́run súnmọ́ yín ju ọ̀rẹ́ yín tó tiẹ̀ súnmọ́ yín jù. Ó ṣe dandan kẹ́ ẹ mú Ọlọ́run lọ́rẹ̀ẹ́. Àwọn kan wà, wọ́n ń wá ìdáǹdè nítorí a máa ń da ọkàn wọn láàmú. Àwọn váàsì tó ní àwòrán nínú, àwọn lẹ máa wá. Fún àpẹẹrẹ, ìwé Ọba Kìíní orí 6 àti orí 7, àbí Ẹ́kísódù orí 25 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nínú àwọn ìwé májẹ̀mú láíláí, wọ́n pọ̀ ńbẹ̀. Àwọn àwòrán míì ní ẹ̀mí mímọ́, tẹ́ḿpìlì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ yà wọ́n, ẹ jíròrò lórí ẹ̀, ẹ wò ó. Àwòrán dáadáa nìyẹn. Òun lọlọ́run fẹ́ fi ràn yín lọ́wọ́. Ẹ ronú nípa ẹ̀, ẹ béèrè ọ̀rọ̀ lọ́dọ̀ Ọlọ́run nípa ẹ̀. Ẹ lè ra àwọn ìwé kéékèèké tá a máa fi ń ṣe áàtì ní skul. Àwọn ìwé kéékèèké báyìí, ẹ bá ti bẹ̀rẹ̀ sí yà wọ́n sínú ẹ̀ lójoojúmọ́. Nígbà míì wà, ẹ mú ìwé kékeré yẹn jáde, gbogbo àwọn àwòrán tẹ́ ti yà, ẹ wò wọ́n, ẹ jíròrò lórí ẹ̀. Bí Ọlọ́run ṣe máa fi ràn yín lọ́wọ́ nìyẹn. Ohun tí mo tún fẹ́ bá yín sọ ni ìyìn lógo. Ṣé ẹ mọ̀ pé lọ́sọ̀ọ̀sẹ̀ a máa ń lọ sí ilé ìjọsìn láti lọ yin Ọlọ́run lógo? Ẹ ní dúró de Sunday. Ojoojúmọ́ ẹ gbọ́dọ̀ máa ṣe ohun tí mò ń bá yín sọ. Ẹ bá ti ka Bíbélì yín tán láàárọ̀ nílé, ẹ bẹ̀rẹ̀ sí yin Ọlọ́run lógo. Ẹ wá orin tó dùn, ẹ jó sí. Ibi tí a ti ń yin Ọlọ́run lógo ní ibi ìṣẹ́gun. Tẹ́ ẹ bá fẹ́ kí Ọlọ́run ṣẹ́gun fún yín, ẹ gbọ́dọ̀ jó. Tẹ́ ẹ bá ti ń jó, ẹ ń ké sí Olúṣẹ́gun òde ọ̀run kán wá jà fún yín. Gẹ́gẹ́ bí a ṣe máa ń pagbo fún àwọn afẹ̀ṣẹ́jà, Olúṣẹ́gun òde ọ̀run sọ wípé ẹ pagbo fún mi, mo fẹ́ jà. Mo yán ọ̀rọ̀ yẹn lọ́tùn àti lósì. Tẹ́ bá ń ka ìwé májẹ̀mú láíláí, ẹ rí àwọn ibi tán ti sọ̀rọ̀ nípa ọba Dáfídì àbí ọba Sólómọ́nì. Kí ni wọ́n fi ń ja àjàṣẹ́gun? Wọ́n máa ń yin Ọlọ́run lógo, wọ́n máa ń jó, wọ́n máa ń yọ̀. Ohun tí onígbàgbọ́ ní nìyẹn. Agbára yín nìyẹn. Agbára ìṣẹ́gun ni agbára ijó. Ó ṣe pàtàkì. Tẹ́ bá ti fẹ́ ké pe Olúṣẹ́gun òde ọ̀run, ẹ ka sáàmù bíi 5, ẹ sì sọ àwọn váàsì wọ̀nyí. A fi ń hàn yín bí mo ṣe ń sọ̀rọ̀. Tẹ́ ẹ bá ti sọ wọ́n tán, ẹ wá fi orin aládùn sí, orin tó ṣe é jó sí dáadáa. Ẹ jó bí ọba Dáfídì ṣe jó nínú ìwé mímọ́. Ẹ fi gbogbo agbára yín jó. Tẹ́ ẹ bá ti ṣèyí tán, ẹ wá fi orin ìjúbà sí. Ẹ lè kọrin ọpẹ́ sí Ọlọ́run. Tẹ́ ẹ bá ní késẹ́ẹ̀tì àbí CD, ẹ gba àdúrà. Gbogbo ohun ẹ̀dùn ọkàn yín, ẹ sọ fún Ọlọ́run. Màá gbà yín níyànjú kẹ́ ẹ ṣe eléyìí lẹ́ẹ̀mejì lójúmọ́. Ẹ tiraka láti má ṣe ohun wọ̀nyí. Àìní ìtẹríba fún àgbà
inú burúkú, òdì yíyàn, àìní ìdáríjì, ojúkòkòrò, èké, ọ̀tẹ̀, ìkà, ìbínúsódì, àìnífẹ̀ẹ́, ìrúbọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kí ẹ sì máa tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ nígbà tí ẹ bá ti fẹ́ bẹ̀rẹ̀ sí í kọ́ nípa ìwé mímọ́. Nítorí àwọn àṣìṣe tí ẹ bá ti ṣe, Ọlọ́run á ṣẹ́gun fún yín o. Àmín. Tẹ́ ẹ bá ti yin Ọlọ́run lógo tán, ohun tó kàn ní ìjúbà. Ibi tẹ́ ẹ ti ń júbà níbi tí Ọlọ́run ti ń dáni ní ìdè. Ibẹ̀ ni Ọlọ́run ti ń fún wa ní ẹ̀bùn. Ibẹ̀ ni Ọlọ́run ti ń dáàbò bò wá. Tẹ́ ẹ bá mọ orin ìjúbà lórí nílé, ẹ wo àyíká yín, ẹ bẹ̀rẹ̀ sí í fi ìyìn fún Ọlọ́run fún ohun gbogbo tí wọ́n dá. Ọlọ́run á súnmọ́ yín, wọ́n á dáàbò bò yín, wọ́n ti mọ ẹ̀dùn ọkàn yín. Ìgbà tó yẹ kẹ́ ẹ máa gbàdúrà nìyí. Ẹ bẹ̀rẹ̀ sí gbàdúrà sí Ọlọ́run. Tẹ́ ẹ bá ti júbà tán, ẹ sọ ẹ̀dùn ọkàn yín. Màá gbà yín níyànjú kẹ́ ẹ máa kọ sínú pépà. Ṣé ẹ mọ̀ pé ọba Hezekiah, nígbà tó ń gbógun tì í, ó mú ìwé lọ síwájú Ọlọ́run. Bó ṣe yẹ ká máa ṣe nìyẹn. À ní àwọn kókó ohun tí a fẹ́ gbàdúrà lé lórí. À mú wá síwájú Ọlọ́run. Ọlọ́run á sì tẹ́tí sí wa. Ṣé ẹ mọ̀ pé nígbà tẹ́ ẹ̀ ń jó, tẹ́ ẹ̀ ń yọ̀, tẹ́ ẹ tún júbà, ẹ̀ ń pe Ọlọ́run kó máa bọ̀. Wọ́n ti wà lọ́dọ̀ yín. Ẹ má sì ṣe gbàgbé kí ẹ béèrè lọ́wọ́ Ọlọ́run ohun tẹ́ ẹ wá ṣe nílé ayé. Ọlọ́run ò kàn déédé dá wa wá síbí. Oníkálukú ló níṣẹ́ tirẹ̀. Ẹlòmíì wà, Ọlọ́run fẹ́ kó lọ ran àwọn ọmọ kan lọ́wọ́. Àwọn ọmọ kan ń jìyà báyìí. Ìwé Òwe orí 3 ẹsẹ̀ 6 sọ wípé, jẹ́wọ́ rẹ̀ ní gbogbo ọ̀nà rẹ, yóò sì ṣe àkóso ọ̀nà rẹ. Jẹ́wọ́ rẹ̀ ní gbogbo ọ̀nà rẹ, yóò sì ṣe àkóso ọ̀nà. Ọlọ́run ni wọ́n ṣẹ̀dá ayé, ni wọ́n ṣẹ̀dá ọ̀run. Àwọn ni wọ́n rán wa wá síbí báyìí. Àwọn ni wọ́n mọ ibi tí ohun gbogbo wà. Ẹ gbọ́dọ̀ béèrè lọ́wọ́ wọn. Báwo ni màá ṣe ṣe níbí? Ọlọ́run á sì tọ́ yín sọ́nà. Ọlọ́run ò ní jẹ́ kẹ́ ẹ ṣiṣẹ́ oníṣẹ́. Àmín. Mo fẹ́ ṣàlàyé ohun kan tó ṣe pàtàkì nípa orí òkè. Orí òkè kì í ṣe ibi tí a máa ń fi ojú rí. Gbogbo wa la sì ní ẹ̀tọ́ láti dé ibẹ̀. Inú ẹ̀mí ni. Nígbà tí a bá ń júbà Ọlọ́run, tí a wọ iwájú wọn, orí òkè nìyẹn. Ní ìgbà láíláí, Mósè máa ń mú àwọn ènìyàn lọ sí orí òkè. Ìgbà májẹ̀mú láíláí nìyẹn. Nígbà tá a wà báyìí, ìgbà májẹ̀mú tuntun, májẹ̀mú ẹ̀mí, wọn kì í fi ojú rí orí òkè mọ́. Nígbà tí ẹ bá ti yin Ọlọ́run lógo, tí ẹ tún júbà, ẹ̀mí Ọlọ́run á wà láyìíká yín. Orí òkè nìyẹn. Ẹ ti wà ní iwájú Ọlọ́run. Ní májẹ̀mú òfin tuntun, tí ń ṣe májẹ̀mú ẹ̀mí, a ò gbọdọ̀ ṣe ohun mìíràn bí kò ṣe ká ka ìwé mímọ́, ká yin Ọlọ́run lógo, ká júbà, ká gba àdúrà àti àwẹ̀. Nítorí nípa oore ọ̀fẹ́ Ọlọ́run àti ìgbàgbọ́ ni a fi gbà wá là. Kì í ṣe nípa làálàá wa. Láìsí ìgbàgbọ́, kò sí ẹni tí ó lè tẹ́ Ọlọ́run lọ́rùn. Kẹ́ máa júbà sí Ọlọ́run lójoojúmọ́. Kí ẹ lè máa wà ní àyíká wọn. Wọ́n lè máa súnmọ́ yín. Kí ohun gbogbo lè máa lọ déédé. Ohun tí mo tún fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ ni ìjọsìn. Mo mọ̀ pé ẹ níbi tẹ́ máa ń lọ láti lọ sin Ọlọ́run. Kí ẹ túbọ̀ tẹra mọ́. Kí ẹ má fi ṣeré rárá. Ohun tó bá ti jọ mọ́ ká máa sin Ọlọ́run, kẹ́ máa fi gbogbo ọkàn yín, kẹ́ máa fi ṣe, Ọlọ́run á sì máa ràn yín lọ́wọ́. Ó sì ṣe pàtàkì kí ẹ tẹ́tí sí Ọlọ́run. Wọ́n á bẹ̀rẹ̀ sí darí ohun gbogbo tẹ́ bá ń ṣe láti ìsinsìnyí lọ. Ẹlòmíì, Ọlọ́run lè mú kúrò níbi tó wà. Wọ́n á ní kó lọ jọ́sìn níbòmíì. Kí nìdí èyí? Ṣé ẹ rí àwọn olùṣọ́ wa míì? Ọlọ́run máa ń lò wọ́n bí olùkọ́. Olùṣọ́ míì sìn, ó lè jẹ́ pé Ọlọ́run ti kọ́ ọ ní àwọn nǹkan kan. Iṣẹ́ tẹ́yin dẹ̀ fẹ́ ṣe nílé ayé, ó jọ mọ́ ohun tí Ọlọ́run ti kọ́. Ọlọ́run á lo olùṣọ́ yẹn láti kọ́ yín. Ìdí nìyẹn ńgbà míì tí Ọlọ́run máa fi ń sọ pé ká kúrò níbì kan ká lọ sí ibi kejì. Ó ṣe pàtàkì kí ẹ bẹ̀rẹ̀ sí tẹ́tí sí ohun gbogbo tí Ọlọ́run bá ń kọ́ yín. Pẹ̀lú ìgbàgbọ́, Ọlọ́run á ràn yín lọ́wọ́. Ó sì ṣe pàtàkì kí ẹ ṣe ìrìbọmi bí Ọlọ́run ṣe pa á láṣẹ àti iṣẹ́ Olúwa. Nínú ìwé Hágáì orí 1 ẹsẹ̀ 8,
Ìwé mímọ́ sọ wípé ẹ gun orí àwọn òkè ńlá lọ kí ẹ sì mú igi wá pẹ̀lú yín, kí ẹ sì kọ́ ilé náà kí inú mi bàá lè dùn sí i, kí a sì yìn mí lógo, ni Olúwa wí. Ọlọ́run fẹ́ ká ran àwọn olùṣọ́ wa lọ́wọ́. Àwọn nǹkan kan wà níbi tẹ́ ti ń jọ́sìn, ẹ béèrè. Nǹkan tí wọ́n bá fẹ́ kẹ́ ẹ ṣe, ohun gbogbo tẹ́ ẹ bá ń ṣe, Ọlọ́run lè ń ṣe fún. Ọlọ́run nìkan náà ni wọ́n dẹ̀ máa san oore fún yín. Ní tó ká ètò yìí lẹ́sẹ̀, mo fẹ́ ṣàlàyé ìdí pàtàkì tí ayọ̀ jẹ́ ní ayé wa. Ọlọ́run ayọ̀ ni Ọlọ́run wa. Ibi ayọ̀ ni wọ́n ń gbé. Ọlọ́run mọ̀ wípé àwọn kan ní òkè ìṣòro tó ń dà wọ́n láàmú lọ́kàn, ṣùgbọ́n wọ́n fẹ́ kẹ́ ẹ tiraka, wọ́n fẹ́ kẹ́ ẹ máa yọ̀. Ẹ jẹ́ kí n ṣe àpèjúwe kan fún yín. Ọlọ́run dá wa bí àtùpà. Láìsí òróró ayọ̀ Ọlọ́run nínú ilé ayé wa, ohun gbogbo ò ní lọ déédé. Ẹ gbọ́dọ̀ ní ayọ̀ Ọlọ́run nínú ilé ayé yín. Fún àpẹẹrẹ, àwọn kan wà, wọ́n ń wá ọmọ tipẹ́, àbí wọ́n ń wá ohun mìíràn. Nítorí wọ́n máa ń ronú, ìrònú ló ń lé ẹ̀mí Ọlọ́run. Nítorí ibi tí ọmọ ń gbé dàgbà, ayọ̀ ní bẹ́ẹ̀dì ọmọ yẹn. Ó ṣe pàtàkì kẹ́ ẹ má ronú, ẹ tiraka. Tẹ́ ẹ bá ka ìwé májẹ̀mú láíláí, níbi tí obìnrin tó ń jẹ́ Hánà tó ti ń gbàdúrà, tẹ́ ẹ bá kà á dáadáa, nígbà tí wòlíì gbàdúrà fún, kò ronú mọ́. Ó bẹ̀rẹ̀ sí yọ̀, Ọlọ́run sì pèsè ọmọ fún un. Nígbà tí Ọlọ́run ń dá wa, ayọ̀ ni wọ́n fi dá wa. Ayọ̀ wà lára wa wá sí ilé ayé. Tá a bá ṣẹ̀ṣẹ̀ bímọ, inú wa máa ń dùn. Ọmọ tuntun yẹn, ó máa ń mú ayọ̀ tó pọ̀ wá. Bí Ọlọ́run ṣe dá gbogbo wa nìyẹn. Àwọn nǹkan kan wà tó máa ń ṣẹlẹ̀ sí wa tó máa mú wa ronú. Ṣùgbọ́n tẹ́ ẹ bá mọ ìtumọ̀ bí Ọlọ́run ṣe jẹ́ ní ilé ayé wa, ẹ mọ̀ wípé ó yẹ kẹ́ ẹ sá fún ìbànújẹ́. Ẹ lè ronú nípa àwọn nǹkan tó bá ṣẹlẹ̀ sí yín tó fẹ́ mú yín ronú, ẹ rò ó níwọ̀nba. Èyí ṣe pàtàkì kí àdúrà yín lè máa gbà ní kíákíá. Tí àwọn nǹkan míì bá ṣẹlẹ̀ sí yín tó máa mú àwọn ọ̀rẹ́ àti àwọn ẹbí máa wá sọ́dọ̀ yín láti wá wò bọ́n ṣe lè ràn yín lọ́wọ́, ẹ̀yin gan-an lẹ tún máa wàásù fún wọn pé kò tó nǹkan kan. Ẹ fi ẹ̀mí ayọ̀ Ọlọ́run, ẹ fi ká ẹsẹ̀ ìbànújẹ́ kúrò. Mo fẹ́ kẹ́ ẹ rántí wípé Ọlọ́run ń wò wá, wọ́n sì rí ohun gbogbo, wọn ò sì jìnnà rárá. Àwọn olùkọ́ wa tán bá ń máàkì ìwé, wọ́n ṣe máa ń máàkì ìwé rèé. Bẹ́ẹ̀ náà ló rí. Tẹ́ ẹ bá ń yọ̀ nígbà gbogbo, tẹ́ ẹ ronú nípa ohun tó ń dà yín láàmú, báyìí lọlọ́run á ṣe máa máàkì ìbéèrè yín. Ní orúkọ Jésù, mo ń gbà fún àwọn kan lọ́wọ́lọ́wọ́ báyìí tí wọ́n sì ní ohun ẹ̀dùn ọkàn pé báyìí lọlọ́run á ṣe máa máàkì gbogbo ẹ̀dùn ọkàn yín, gbogbo ìbéèrè yín. Ọlọ́run á máa fi àṣẹ sí ní kíákíá tẹ́ ẹ bá bẹ̀rẹ̀ sí ní yọ̀. Mo ṣe fídíò kan tí àkọlé rẹ̀ ń jẹ́ ìfi òróró ayọ̀ sí àtùpà. Á wù mí kẹ́ ẹ wò ó. Mo ṣe àlàyé lẹ́kùnrẹ́rẹ́ bẹ́ ẹ ṣe lè máa rí ayọ̀ Ọlọ́run lójoojúmọ́. Àdúrà mi ni wípé Ọlọ́run á ká ìbànújẹ́ kúrò lórílẹ̀-èdè wa. Orílẹ̀-èdè wa á tura. Orílẹ̀-èdè wa á dàbí ti àtijọ́ tí ohun gbogbo tù wá lára. Ọlọ́run á ràn yín lọ́wọ́. Ọlọ́run á pèsè fún àìní yín. Ọlọ́run á rọ òjò ayọ̀, òjò ìbùkún. Ọlọ́run á rọ̀ ọ́ sí orílẹ̀-èdè wa. Nítorí Jésù Kristi, Olúwa wa, àmín. Ayọ̀ ni tọmọ Ọlọ́run. Màá tún máa bá yín sọ̀rọ̀ nígbà mìíràn. Ó dìgbà kan náà, kí Ọlọ́run wà pẹ̀lú yín.